Subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa ipa kúbójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ẹ̀gbọ́n àti àbúrò àti gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi. Èmi ọmọ yín àbúrò yín Queen-Obat Ayọ̀pẹ̀yọ̀ olórúkọ púpọ̀. Mo kí wa wípé a káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wa. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Wọ́n lẹ́ni tó bá ba lọ ló bá kú, tàbí àwa ò ní bá kú ṣá lágbára àṣẹ Elédùmarè. Àwa máa yẹ ni irin náà tá à ń lù náà. Àlódì dandan sẹ́ẹ̀ kí ilẹ̀kùn yẹn kó ṣí fún wa. Bàbá wa Akíntóyè a máa dúpẹ́ lọ́wọ́ wọn o. Chief Sunday Igboho a dúpẹ́ lọ́wọ́ wọn. Àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tán dúró lórí òtítọ́, tán jí wa níbi tí a sùn sí. Àbíkọ́ à ń jíra wa náà ní lójoojúmọ́. Àwa ń gbọ́n sí ní ojoojúmọ́. Mo mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run, ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni wọn ò ní sí pẹ̀lú òkú ẹ̀. Èwo la ní ká gbéyẹ̀wò lọ́jọ́ títí òní. Ọ̀rọ̀ náà pọ̀, kò tún wá pọ̀, bọ́ ó ṣe kókó, ó ṣe pàtàkì, bọ̀ orí èyí tó jù ń bẹ̀ ni wípé ọpẹ́ púpọ̀ máa lọ sí ọ̀dọ̀ bàbá wa Akíntóyè. Torí wípé tá bá rí bàbá Akíntóyè, tá bá rí irú wọn mẹ́wàá nílẹ̀ Yorùbá, mo mọ̀ dájú wípé ìtúsílẹ̀ wa tó bá yẹ kó jẹ́ ọdún méjì, tó bá yẹ pọ́n tó bíi mẹ́wàá ni, ó lè máa gbà wá ju oṣù mẹ́fà lọ. Tó bá yẹ kó gbà wá ní ọdún mẹ́ta, ó lè máa gbà wá ju ọdún kan lọ. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Akíntóyè tó ń sì dúró lórí òtítọ́, tó ń sì dúró lórí àìsùn àìwo. Ọmọ wọn kò sọ ọmọ wọn kankan ní Nàìjíríà o. Ká tó ní bóyá torí ọmọ wọn ló ṣe ń ṣe o. Ọmọ wọn kankan ò sí nínú gbogbo kinní yìí. Ọmọ wọn wà tán jẹ tán mu, tọmọ ọmọ wà tán wà ókè, tó jẹ́ wípé kò sí nǹkan kan tó jẹ́ wípé bóyá tí bàbá bá sọ wípé lénìí káwọn kan máa, kí ni bàbá tún ẹ sọ fún mi, bàbá tó ń lọ pé 90 years old, going to 90 years old, ẹ mọ̀ wípé a máa appreciate most all the time, every day, every time lèèyàn máa appreciate bàbá. Bàbá ni bàbá yẹn. Èwo la gbé wá lọ́jọ́ mi tí ẹ mọ̀ bí ta fẹ́ gbà wọlé gan. Ọ̀rọ̀ náà ti ẹ̀ kà mí láyà. Ká tiẹ̀ kọ́kọ́ gba ti àwọn ibi àṣírí ńlá yìí, ká gbàbẹ̀ wọlé. Àti wípé àwọn people yìí, èmi ò mọ nǹkan tán fẹ́. Bó tí bá gbé fídíò yẹn wá, òun ni màá wá sọ̀rọ̀ lé lórí. Bóyá nǹkan tán fẹ́ leléyìí o, bóyá pàdé tán fẹ́ lọ ṣe ń bẹ̀ nìyẹn o, kò yé yín sìn. Bóyá nǹkan tán fẹ́ travel out, bóyá torí ẹ̀ leléyìí o, wípé nǹkan tí àwọn èrò àwọn ìgbìmọ̀ plan wọn ní plan ní Yorùbá, bóyá èrò náà ni èrò wọn, plan wọn ṣá. Bóyá òun náà wá fẹ́ lọ sọ wípé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o, bá ṣe fẹ́ kó rí, ó ń rí bẹ́ẹ̀ lọ o. Bọ̀ kó tó di wípé mo máa gbà wá lákòókò, ẹ jẹ́ ká sáré gbé fídíò yẹn wọlé. Ẹ mọ̀ pé àwọn fídíò tá a bá kọ́kọ́ gbé wọlé preamble ni, bọ̀ gùdùgbẹ́ ó máa ṣe kinní kan ni. Kẹ́ lè mọ̀ wípé àwa tá a lọ́mọ ní Nàìjíríà, tí n bá rí irú fídíò báyìí, àyà mi á já, ẹ̀rù á bà mí, because àwa gbogbo wa náà la máa pera wa. Tó o bá lọ́mọ ń bẹ̀, àbúrò ẹ lè lọ́mọ ń bẹ̀, ọ̀rẹ́ ẹ lè lọ́mọ ń bẹ̀, alábàárù ẹ gan lè lọ́mọ ń bẹ̀, àwọn tẹjọ́ ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation gan lè lọ́mọ ń bẹ̀. Ìyẹn la sọ wípé kó wá dọ̀jọ́ àjọkú, àwẹ̀ wá ti dàjọ́ gbà, a máa jọ kó gbogbo wa mọ́ra náà ni pé àwa tá a lọ́mọ ń bẹ̀. Báwo lorun yẹn ṣe fẹ́ máa sùn wọlé, bá ṣe lè sùn? Tó bá jẹ́ pé orun 4 hours lásán gan lèèyàn fẹ́ sùn, báwo ló yẹ fẹ́ rí sùn tí ọkàn ẹ̀ ò ní pín sí ọ̀nà méjì wípé Ọlọ́run o, ibo lọmọ yìí wà? Ṣé ibi tó lóun wà ló wà ni? Báwo ló ṣe ṣe? Ẹ jẹ́ ń gbé wọlé ká tó wá lọ gbé àwọn, bóyá wọ́n fẹ́ lọ jubilate níbi tán lọ ni o. Bóyá àwọn jubilate o, nǹkan tó wá kan bàbá ń bẹ̀,
bàbá Akíntóyè mo sì máa gbé wá. Ẹ jẹ́ ká kọ́kọ́ sáré lọ wò yìí ná. Àti tẹsẹ̀ mi wọ́n á ní ẹni tó máa pè jáde tó bá ti jáde kí mú ẹni yẹn kí gùn gbé tó bá dẹ̀ ti gùn ẹni máa fi lówó pé tẹ́lẹ̀dẹ̀ ènìyàn ò bá jà gbé máa lówó títí ayé gbé bọ̀ tẹ́lẹ̀dẹ̀ ènìyàn bá jà ó possible kí kan ṣẹlẹ̀ ní ìjọ náà àbí ìjọ kejì bọ̀ ìkan tó bá ṣẹlẹ̀ àwọn máa mọ̀ tó máa save ẹ̀ máa ní kò sí wàhálà. Ibi tó ti wá pẹ̀ ní ẹ jáde ó wá jẹ́ pé mọ́ èmi ni mi ò tẹ́ mọ́ pé irú kan tó fẹ́ ṣe ni ó wá jẹ́ mọ́ èmi ni mo wá ní àmì ilé ṣe pé mọ́ èmi jẹ́ àlórí mi gan pé mọ́ èmi dẹ̀ ti dàgbà. Báwo ni o ṣe sọ pé ó ṣẹlẹ̀? Dancer ni mi kan tó ṣẹlẹ̀ ní ẹ̀sà dancer ni mi ẹni ẹ wá mẹ́sẹ̀gì mi TikTok gbé kí wá perform níbi ọ̀dọ̀ wọn gbóhùn máa fún mi 50,000 naira 50,000 náà ó dẹ̀ pọ̀ àsìkò yẹn kò sówó ọ̀kan lọ́wọ́ mi mo fi ní pé kémi gan lọ sí Port Harcourt kí lọ perform tó yẹ pé talent mi ni. Ìgbà tí mo dẹ̀ débẹ̀ wọ́n á ní ìgbà tí mo lọ bẹ̀ wọ́n ṣe mí lálejò ọjọ́ àkọ́kọ́ ìjọ́ kejì wọ́n á sọ pé ṣé màmá gbọ́ àpọ̀ lọ́wọ́ pé ṣé màmá stay pọ̀ lọ́wọ́ máa gbà kò gún síbi tí mo ń lọ náà tẹ́lẹ̀ bóyá ibi tọ́lọ̀ máa ti help mi mo á ní òkè kò sí wàhálà mo á dúró sọ́dọ̀ wọn. Ìjọ́ kẹta ni wọ́n á ní pé ṣé tọ́wọ́n ṣe ń fún mi lówó tí a ṣe ń lọ everywhere tó ń fún mi lówó tó ń ra kọ̀ fún mi ṣé inú mi dùn mọ̀ á ní inú tèmi náà dùn mọ́ bẹ́ẹ̀ pé tèmi gan bá rí owó tèmi gan máa fi máa fìdá mi gbó pé kémi gan máa náwó kò ní dáa pé ẹgbẹ́ máa náwó kémi gan máa náwó jù bẹ́ẹ̀ wọ́n máa ní òkè kọ́ ṣe nígbà wọn máa mú mi débi kan èmi sì àwọn pé bóyá ibi tó ń mú mi lọ yẹn bóyá wọ́n fẹ́ lọ ṣe ọṣẹ bóyá mi torí wọ́n sọ pé ìyàwó lọ́wọ́ ṣe wọ́n á ní mi wá wò bá wọ́n fẹ́ lọ ṣọṣẹ fún mi pé kémi gan fi máa káṣá kí máa gbéra mọ́ àná kò sí wàhálà. Ìgbà táwa débẹ̀ mo ṣáà gbé ìgbà tí bàbá yẹn jáde ẹ̀rù ń bà mí torí inú bẹ̀ ó wà skẹ́rin bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ tẹ́ bá rí bẹ́ẹ̀ gan àwọn kan bí egungun ló tó sí ara ògiri egun ọ̀dẹ̀ jẹ́ egun ajá bí àwọn egun èèyàn ẹ̀rù wá ń bà mí bẹ́ẹ̀ gbà ibi tó mú mi wá yìí ṣé àwọn pípé gan lè pa mí síbẹ̀ àbí kó ń lò mí síbẹ̀ ọkàn mi ò ṣáà balẹ̀ ńbẹ̀ ibẹ̀ mo ṣáà ti ń gbàdúrà mo fọkàn gbàdúrà ibi tí màá ti wá jáde màá wá ní ṣé mi ni wọ́n á ní bẹ́ẹ̀ ni wọ́n á bá mi sọ àwọn mo ṣáà gbọ́ àwọn mẹ́ta wá jíde kó ibi tí mo jókòó sí wọn lọ dá jókòó síbi kan èmi gan wá jókòó síbi bẹ́ẹ̀ bàbá yẹn wá fèsì mi ká ń bá mi sọ bàbá wa ní kí ló kọ mi máa sọ kọ mi fún pé Idris ló kọ mi wá ní òkè kọ́ tó ṣẹlẹ̀ nísìnyí pé àwọn máa wo ẹ̀ṣẹ̀ dá mi bóyá ó rọ̀ mọ́ owó wọ́n wá wò wọ́n á gbé mo kó púpọ̀ wálé ayé máa ní kò sí wàhálà ó wá ní kí jókòó kí jìde kó ibi tí mo wà kí lọ jókòó síbi mo máa jókòó síbẹ̀ yẹn ibẹ̀ ni wọ́n á ti gbà wọ́n máa gé ìkànnà ọwọ́ mi àti tẹsẹ̀ mi mo dẹ̀ ní kò sí wàhálà ibi tó sì wá gé ìkànnà ọwọ́ mi àti tẹsẹ̀ mi wọ́n á ní ẹni tó máa pè jáde tó bá ti jáde kí mú ẹni yẹn kí gùn gbé tó bá dẹ̀ ti gùn ẹni máa fi lówó pé tẹ́lẹ̀dẹ̀ ènìyàn ò bá jà gbé máa lówó títí ayé gbé bọ̀ tẹ́lẹ̀dẹ̀ ènìyàn bá jà ó possible kí kan ṣẹlẹ̀ ní ìjọ náà àbí ìjọ kejì bọ̀ ìkan tó bá ṣẹlẹ̀ àwọn máa mọ̀ tó máa save ẹ̀ máa ní kò sí wàhálà. Ibi tó ti wá pẹ̀ ní ẹ jáde ó wá jẹ́ pé mọ́ èmi ni mi ò tẹ́ mọ́ pé irú kan tó fẹ́ ṣe ni ó wá jẹ́ mọ́ èmi ni mo wá ní àmì ilé ṣe pé mọ́ èmi jẹ́ àlórí mi gan pé mọ́ èmi dẹ̀ ti dàgbà èmi dẹ̀ ti promise mọ́ èmi pé mo máa kọ́lé fún mọ́ èmi torí mọ́ èmi àti dáàdì mi ti jà nígbà tí mo ṣe wà ní JS3 mọ́ èmi ló dẹ̀ sponsor mi títí mo fi wẹ́sẹ̀ títí mo fi wọ university mi gbogbo náà wà ní mi parí school mo drop out 200 level mo ti drop out mo dẹ̀ ní kò sí wàhálà. Ibẹ̀ ni wọ́n wá ti ní gbàdá débẹ̀ wọ́n á yọ ọbẹ̀ mo á ní mi lè ṣe wọ́n á ní tí ìbá ṣe ìjọ́ mẹ́ta lọ́wọ́ fún mi gbé mo máa kú àbí tí ìbá kú máa ya wèrè mo á ní kò sí wàhálà gbé máa ronú pẹ̀ wọ́n ṣàmì ní kí ronú pẹ̀ dáadáa àwọn bàbá yẹn wá ní kí ronú pẹ̀ wọ́n á mú mi wọnú yàrá wọn wá fẹ́ kí jáde níjọ́ yẹn ìjọ́ kẹ̀ wọ́n fẹ́ kí jáde mọ́ àwọn gbà àwọn ilé gan lè ṣe mí níkà tí wọ́n fẹ́ jẹ́ kí jáde mọ́ tó wọ́n ti wá change sí mi wọn ò ní bá mi ṣeré mọ́ wọ́n ti ń lejú mọ́ mi mo á fi wọ́n gbà ìjọ́ rẹ̀ mo á wọnú ilé mo á wọnú ibi tó máa ń kówó sí mo á rí mo ṣàrò mo á yọ 15,000 naira níbẹ̀ ìjọ́ náà mo fi wá sáré bọ́tà pé mo fẹ́ lọ ra kan mi gbé báàgì mo kàn dé mọ́tò mo máa ń bí àwọn èèyàn pé ibo ni ọ̀nà wà ibo lọ́nà wà ibẹ̀ ni wọ́n ti ń jíwèé fún mi mo fún wọn mọ́tò títí mo fi dé Badagry mo wá dúró sí ọ̀dọ̀ wọn pàdé mi again ibẹ̀ mo ti wá explain fún àwọn èèyàn yẹn ní kí n má sọ fún anybody nígbà tí bá sọ fún anybody wọ́n máa fi sọ̀rọ̀ káàkiri mi wá sọ fún anybody àtìgbà náà wà ní tí bá sùn mo máa ọ̀sán pé mi ń sùn dáadáa máa ronú ẹ̀rù máa bà mí bí pé kó má lọ yọ sí mi ìgbà tí mo ti rí kíní ẹ̀ tó ti yọ sí mi tó ti yọ spirit mọ́ mi sí mi mọ́ pé wọ́n lè yọ sí mi náà kó má lọ ṣe kan burúkú fún mi àtìgbà náà dẹ̀ ni tí bá nídìí iṣẹ́ tí bá débi kan pé mo ń wáṣẹ́ tí bá débi náà tí bá ti bá wọn sọ̀rọ̀ tó ti ní pé kí wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la tí bá débẹ̀ wọ́n máa ní pé wọ́n ti gbẹ lómi bíbí mẹ́ta mo ti lọ the same thing náà tún ní ibi tí mo tún ń ṣiṣẹ́ ẹni yẹn tún sáàkì mi again mi tún sọ kan máa ọ̀sán pé ibi ẹ̀kọ́ náà tún gé yẹn ibi ẹ̀kọ́ náà yẹn ń dùn mí ó máa ń ro mí títí ibi bẹ̀gọ́ tún jẹ oúnjẹ débi pé tí bá fọwọ́ kan máa ń rùn mo wá lọ hospital mo lọ treat wọ́n á ní nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ wọn máa fọ wọ́n fọ nọ́ọ̀sì yẹn fọ ọjọ́ náà ìjọ́ kejì mo tún lọ wọ́n tún fọ but the same thing nọ́ọ̀sì ni ó sì máa ń dùn mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà mi wà tí bá ń rìn nígbà mi tí bá ṣẹ̀ṣẹ̀ mistake fi ẹsẹ̀ gbókúta ó máa ro mí gan ni àtìgbà yẹn mi wá ní choice mo ṣáà wà lé mo ṣe ń wáṣẹ́ ibi tí mo tún lọ again ibẹ̀ yẹn náà the same thing mo tún lọ Odidi Ajah tún lọ wáṣẹ́ again pé bóyá kí tún change location the same thing náà wọ́n ti ní pé kí wá bẹ̀rẹ̀ iṣẹ́ níjọ́ náà ìjọ́ kejì wọ́n ní kí wá náà mo tún lọ bẹ̀ wọ́n ní àwọn ti gbẹ lómi gbẹ́ni tó wọ́n gbà yẹn pé ẹni yẹn
tòsí ilé ló wà pé ó ti wá sọ mi CV before mi tó wá sọ mi CV mo ṣáà sọ̀rọ̀ àtìgbà náà kó tó ń ṣẹlẹ̀ nìyẹn ní láyé mi nìyẹn mo dẹ̀ ti try. Ọ mẹ́sẹ̀jì ẹ pé kó máa bọ̀ Port Harcourt ìgbà tí wọ́n fẹ́ lọ sí Port Harcourt ò sọ fún anybody. Ò sọ fún anybody. Ìyẹn lákọ̀ọ́kọ́ àwọn tó mẹ́sẹ̀jì ẹ ní TikTok yẹn ṣé o ní TikTok account wọn àbọ̀ ní nọ́mbà wọn. TikTok nọ́mbà wọn gangan ni mo ní TikTok account wọn mi sure pé mo rí lè ọ̀rọ̀ tí ẹ̀ mọ̀ torí TikTok tí mo ń lò tẹ́lẹ̀ wọ́n ti block ẹ̀ ìmí ìmọ̀ ẹ̀ṣẹ̀ sí báyìí. Nọ́mbà ni tó introduce ẹ sáwọn ènìyàn ò ní lọ́wọ́. bẹ́ẹ̀ ni ó wà lọ́wọ́ mi. Àwọn ètò àlọ́ bá yẹn o ní nọ́mbà wọn náà lọ́wọ́. mo ní nọ́mbà ẹnìkan nínú wọn lọ́wọ́. Ok ṣé o ní fọ́tò kankan nínú wọn lọ́wọ́. mi ní fọ́tò wọn lọ́wọ́ mo ń lo fọ́tò kíní bíi ghost kan báyìí ni mo máa ń lò ní TikTok ní WhatsApp wọn kíní bíi ghost báyìí kíní ẹni bíi pé ó ní ìwo lórí òun ni wọ́n fi ṣe profile bí fẹ́ wọn. wà ní o ní Port Harcourt lọ́wọ́. bẹ́ẹ̀ni. ok bóyá àwa gbéra ń sìn àwa fẹ́ lọ sí Port Harcourt yẹn ṣé o dá lé wọn mọ̀ àbí o dá ọ̀dọ̀ bàbá ẹ̀ fúnra ẹ̀ mọ̀. mo sì lè rántí bẹ̀ bọ́ mi really mọ bíbẹ̀ wọn ìgbára ní side estate náà wọn ní ìgbára kíní kan ní ó pè mi rántí bẹ̀ tó ìjọ ìgbọ̀ta yín lọ mọ́tò tó fi wá gbé wa tó fi wá gbé mi mọ́tò ẹ̀ jẹ́ tinted glass tẹ́ pé èèyàn lè rí ibi tí wọ́n bá ń lọ jẹ́ tinted wọ́n ti gbogbo ara glass mọ́tò náà black ni mi lè tí bá wò ta mi ń rí ta mo fi ń wò pé kí ló ṣẹlẹ̀ báyìí ọkọ mi ṣáà ń sọ̀rọ̀ mo ṣáà ń gbé bóyá kí kúkọ́ débẹ̀ tí bá ti ṣe show tí mo fẹ́ ṣe màá máa lọ but show gan tí mo bá lọ bẹ̀ wọn ò sọ mọ́ wọn sọ wọn pẹ̀. Kí tiẹ̀ tó fọ́dà mọ̀ èyí kọ́nà tí onípéyàn gé tọwọ́ dà jẹ́ ń wò ọjọ́ gé tẹsẹ̀ náà èyí tó sọ pé ó ń dùn ẹ̀ dà gbé wá jẹ́ ń wò gbé kámẹ́rà ẹ̀ wá. àtìgbà yẹn ló ti ń dùn mí. ìyẹn kọ́nà ìbá. ẹgbẹ́ ó ti jẹ. ọ̀rọ̀ tó sọ tó dàbí eré ọ̀rọ̀ tó lọ fà ni o wọ́n pe èèyàn jáde láti inú bóyá spirit àbí kìíní pé kò gùn pé tó bá gùn. wípé mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kò bójú ọjọ́ ṣeré mo rò pé gbogbo wa ti gbọ́ àlàyé tí ọmọkùnrin yẹn ṣe kí èmi máa repeat nǹkan tí brother wa yìí náà máa repeat kò ní o àti máa ń gbọ́ àti máa ń wo àwọn tó ṣẹlẹ̀ sí ìhun lélẹ̀ bọ́ eléyìí ò fẹ́ ṣe tàbí torí pé ìyá ẹ̀ tó lóun máa tọ́jú òun ló fà á tó wípé àwọn àwẹ̀ pé òun máa kàn gbẹ̀mí ìyá òun báyìí òun ò fẹ́ irú owó báyìí àwọn tó fẹ́ ṣe tán ti ṣe máa gbé wọn fi tẹ̀lé nǹkan tí arákùnrin tó ń sọ àwọn tá a máa wá wò wípé bóyá on jubilate wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí ló jẹ́ big deal wípé ó normal náà oníkálukú máa jagun fúnra ẹ̀ ni màá wá fi wọ́n màá fi tẹ̀lé eléyìí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí àwọn tó accept irú ẹ̀ ò jẹ́ nǹkan kan fún wọn wọ́n lò ìyá wọ́n lò bàbá wọ́n lò everybody kò yẹ yín sìn ṣe rí ọ̀rọ̀ ayélujára yìí bó ṣe dá bóyá ní positive bẹ́ẹ̀ náà ní negative ẹ̀ náà bẹ́ẹ̀ náà ló so mọ́ ẹ má jẹ́ kí n gbà yín lákòókò ẹ jẹ́ kí a tẹ̀síwájú now. Ó bo ojú ẹ̀ ẹ worú èjì ọmọ yìí kíní tún bo ojú ẹ̀ ẹ worú èjì àwọn ọmọ yìí ẹ bá mi wo irú èjì àwọn ọmọ yìí ìgbà tèmi ń dàwò mò ń wò pé Ọlọ́run ibo lójú ẹ wà ẹ worú èjì àwọn ọmọ yìí ẹ wo èjì àwọn ọmọ yìí ẹ wo irú èjì àwọn ọmọ yìí ẹ wo èjì àwọn ọmọ yìí ẹ wo ọmọ yìí ẹ kàn bá mi fi sínú comment section èjì wo lẹ rò wípé ọmọ yìí lè jẹ́ ọmọ yìí mi rò pé ọmọ yìí máa pé 20 mi ò rò bẹ́ẹ̀ bó ń ṣe wà ẹ wò wọn o ẹ tún wo eléyìí náà o ẹ wo eléyìí o owó náà ń jù yẹn o ní ilẹ̀ Yorùbá ni o ilẹ̀ Yorùbá tiwantiwa but music tó ń play ń bẹ̀ yẹn mi ò bóyá ó máa ní anything pẹ̀lú YouTube mi ò mọ̀ ṣe understand sí òun ló fà á tí mo fi mute ẹ wojú ọmọ eléyìí náà
ẹ wòran, ẹ wojú ọmọ yìí ẹ wojú ọmọ yìí, ẹ wo iye owó, ẹ wo bọ́ńdì owó tó kó sọ́wọ́, ẹ wá wo èyí tó lóun sá. Ṣé mọ̀ pé èyí tó lóun sá tó wá jẹ́ pẹ́sẹ̀ ti padà tún wá ń jẹrà àti ọwọ́ ẹ̀ gan pàápàá gan, tí ò dẹ̀ tí mọ̀bí tó máa end sí. Ẹ wo àwọn tán bìkítà tó jẹ́ wípé wọ́n ṣùzì kan nínú méjèèjì ni. Ẹ jẹ́ ká mú ìyá tàbí ká mú bàbá, ká ṣáà ti lówó ni, ká ṣáà ti lówó. Ẹ wo àwọn ọmọ yìí, ẹ wo owó tó gbé sọ́wọ́, ẹ wo owó tán gbé sọ́wọ́ náà. Ẹ jẹ́ ká máa wò ó. Ẹ wo gbogbo wọn, ẹ wo àwọn ọmọ yìí, ẹ wò wọ́n, ẹ wò wọ́n, ẹ ràwọ́, ẹ gbà wá kalẹ̀, ẹ wò wọ́n, ẹ wò wọ́n, ẹ wo àwọn ọmọ, owó náà ń trò sókè yìí, ẹ wò, ẹ wò, ẹ wò, owó rèé, ẹ wò, ẹ wò, ẹ wo àwọn ọmọ yìí, ẹ wo àwọn ọmọ yìí. Kò sí nǹkan tó kan àwọn people yìí. Now, àwọn tán wá fẹ́ travel, ẹ jẹ́ kí n wá lọ gbé àwọn tán fẹ́ travel, kí n lọ gbé wọn wá. Because ìpàdé wọn, èmi feel pé bóyá orí nǹkan báyìí ló máa dálé lórí. Or kó tún jẹ́ nǹkan míì wípé àwẹ́ adúpẹ́ o, ẹ jẹ́ ń gbé wá, ẹ má jẹ́ kí n tẹnu ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́, ẹ jẹ́ ká. Ọmọ Yorùbá wọ́n fẹ́ ṣe ìpàdé, àwọn ni wọ́n rán mi sí gbogbo lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá o, wípé ìgbìmọ̀ àpapọ̀ gbogbo ọmọ Yorùbá wọ́n fẹ́ ṣe ìpàdé àpérò gbogbo àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá eléyìí tí ó wáyé lọ́jọ́ Thursday ọjọ́ 7 oṣù kọkànlá ọdún yìí ní Ìkàtẹ́ ní Etí Ọ̀sà náà ní Lẹ́kì ni ó ti wáyé, pẹ̀lú àtìlẹ́yìn bàbá wa ọba Babátúndé Adéyẹyè Ògúnwùsì, ẹni ìtàn àrólé Oòduà Ọ̀nìrìṣà ti Ilé-Ifẹ̀, kábíyèsí o CFR, olórí gbogbo lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá. Àwọn ni wọ́n máa gbàlejò gbogbo lọ́balọ́ba. Ààfin bàbá wa ọba Saheed Adémọ́lá Elégùṣì Kúṣe ńlá kẹta Elégùṣì ti Kàtẹ́, àwọn ni wọ́n máa gba gbogbo lọ́balọ́ba lálejò tá a máa ṣe láàfin lọ́dọ̀ wọn. Gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá la pè, torí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ ilẹ̀ Nàìjíríà ò máa péjú pésẹ̀ jọ́nà pẹ̀lú bàbá wa gómìnà Babájídé Sanwó-Olú, gómìnà ìpínlẹ̀ Èkó, tí wọ́n máa gbà wọ́n lálejò. Gbogbo lọ́balọ́ba, gbogbo orí adé, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú, gbogbo ẹ̀yin ìyálájé bàbá lọ́jà, gbogbo yín pátápátá la pè. Ẹ jẹ́ túyáyá kájọ wá gbé àwọn bàbá wa àwọn ọba lárugẹ, torí wọ́n tún máa fi àmì ẹ̀yẹ monarch award dá gbogbo àwọn lọ́balọ́ba lọ́lá. Kì í wá sí gbogbo lọ́balọ́ba ilẹ̀ Nàìjíríà nìkan, tí ẹ dé gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Bẹ̀nẹ̀, ilẹ̀ Togo àti Ghana, gbogbo wọn ni wọ́n pè pé ẹ jẹ́ àjọ péjú pésẹ̀ ṣe ìpàdé lọ́balọ́ba àkọ́kọ́ rẹ̀ tí ó wáyé rí lọ́jọ́ Thursday ọjọ́ 7 oṣù kọkànlá ọdún yìí. Ìdí èyí ni mo fi ń gba ààfin lọ́balọ́ba lọ láti sọ fún wọn pé Yorùbá Ọba Summit ti eléyìí yóò. Now, mo kí wa lẹ́ẹ̀kan sí i, ṣe rí ọ̀rọ̀ ìgbìyànjú travel tí mo sọ. Ìgbà tí Ọọ̀ni of Ifẹ̀, ìgbà tí ìyá wa olóríire kan tán pè mí lórí ọ̀rọ̀ yìí, ó ní bàbá Bọ́lá Ahmed mọ nǹkan tó ń ṣe. Àwọn ọba kan wà ọ̀hún sí ní ọba kóòtù òjíire. Bàbá Akíntóyè náà mọ̀ bẹ́ẹ̀. In short, tí bàbá Akíntóyè gan tán bá rànyàn sí wọn gan, wọ́n máa mọ bọ́n máa yé sọ̀rọ̀. Understand nsìn, wọ́n máa mọ irú mẹ́sẹ̀gì tó máa gbà. Ìgbà míì gan wọ́n máa rànyàn, wọ́n máa ní kéèyàn kan dúró kó bá wọn sọ̀rọ̀, àwọn ò sí nílé. Torí pé kí ni, wọn ò ní interest sí nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nsìn. Ó wá lè di later, ó lè di lọ́la o, bóyá táwọn Fúlàní bá gbà o, or bóyá tó bá yẹ pé bàbá lọ́dún 8 tán bọ̀, lọ́wọ́lọ́wọ́ yìí pé wọn ò tíì ní interest. Àwọn believe wípé ẹgbẹ́ awo tán wà yẹn, ṣẹgbọ́n sìn, Ọọ̀ni of Ifẹ̀ #1 ọba according to ní gbogbo ilẹ̀ Yorùbá, ká tiẹ̀ ní gbogbo ilẹ̀ yàká nílẹ̀ Yorùbá, ká má kó gbogbo ilẹ̀ Yorùbá ibi tó bá jẹ́ ṣá. Mo ti Kútọ̀nù, wá rí meeting yẹn ṣe ní ọ̀dọ̀ Ọọ̀ni. Ọọ̀ni ṣe ló máa wá gbéra láti ibẹ̀ yẹn lọ sí ìgbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ lọ bá ọba Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde.
ìgbà tó fẹ́ lọ bá wọn àwọn lè gbé private jet láti lọ bẹ̀ tàbí nígbà tó wá fẹ́ ṣe meeting sìn ọ̀hún lè lọ sọ́dọ̀ Ọọ̀ni tá a pè ní number 1 ó wá jẹ́ lọ́dọ̀ Elégùṣì náà ti fẹ́ lọ kò tún wá ń ṣe wípé bóyá ọ́fíìsì Sanwó-Olú o kò ń ṣe nínú ilé bàbá Bọ́lá Ahmed Tinubu o nínú ààfin Elégùṣì náà ti fẹ́ ṣe meeting yìí o wọ́n wá ní ọba àwọn Yorùbá ń bọ̀ láti Kútọnu láti Togo láti kinní kan yes ṣe rò pọ́rọ̀ ilẹ̀ Yorùbá ló ń fẹ́ sọ ń bẹ̀ ní no èyí tí mo kọ́kọ́ gbé wá síwájú yẹn because gbogbo àwọn bíbù ìlú mọ aburú oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn lójoojúmọ́ bóyá wọ́n fẹ́ wá lọ ṣe mítìn yẹn ní pé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣe mọ̀ pé wọ́n ṣe mítìn báyìí náà kí bàbá tó bọ́ sórí oyè bóyá wọ́n tún wá fẹ́ lọ ṣe mítìn náà nípa àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ìmọ̀ nǹkan tá a fẹ́ ó fẹ́ rí bẹ́ẹ̀ lọ bọ̀ ṣé ká tún ṣé kàn ìkọ̀ntínú ni wípé àwọn èèyàn ti ń jẹra wọn bóyá òun náà sọ wípé kán mú sílẹ̀ torí àwọn èèyàn ti ń jẹ ara wọn nísìnyí program tí mo ṣe before ilé èèyàn ti ń ṣa tòmátò ata lórí títì mo yìí ń gbé bọ̀ mo yìí ń gbé ẹ̀rí máa jẹ́ mi nìṣó bọ̀ torí ẹ̀ mítìn tán fẹ́ ṣe yẹn kò yé yín àwọn ọba APC náà pe ìpàdé ẹ̀ o ò lè rí ọba tó nífẹ̀ẹ́ ní ọ̀rọ̀ Yorùbá nation pé àníyà yìí pọ̀ kó ní kálukú lọ nílò ẹ̀ àwọn yẹn ò lè sí ń bẹ̀ tán bá jẹ́ ọ̀hún bá tẹ̀jẹ̀ first class ọba torí pé ò lè lójú láyà kó wá sọ wípé ò ṣe APC wípé o bá pátì míì lọ number 1 owó ẹ̀gan wàá mọ̀ pé tipátipá ló lè fi máa rí number 2 ò ní gba àwọn contract ńláńlá tó jẹ́ pé àwọn Elégùṣì gbogbo wọn bẹ́ẹ̀ yẹn tó ń gbà tó máa ti ra lélu òyìnbó ra gbogbo ẹ̀ ṣe bọ́n bá ṣe fẹ́ àwọn yẹn kákọ̀sí wọn nìkan lè máa rí nírú ibẹ̀ yẹn bọ̀ irú àwọn ọba tí ìròrí wọn ó dàbírú ti bàbá wa Professor Banji Akíntóyè lè rí wọn ń bẹ̀ àwọn yẹn gan bọ́n wá bẹ̀ ọ̀n tí ẹ̀ lè débẹ̀ ni tó rántí mọ̀ ipò ọ̀dàlẹ̀ làwọn eléyìí àwọn ọmọ Akíntóyè làwọn eléyìí àwọn eléyìí ò fẹ́ lọ síwájú àwọn àwa wí tán Ọọ̀ni yìí náà ní ti sẹ́ẹ̀mù Ọọ̀ni yìí ó tún lọ gbé èrè ìyàwó Bọ́lá Ahmed Tinubu sí Ilé-Ifẹ̀ kí ni Bọ́lá Ahmed Tinubu àti ìyàwó ẹ̀ kí ló sì ṣe fún ìran Yorùbá kí ló tiẹ̀ ṣe fún Nàìjíríà náà kí tó máa tẹ̀síwájú kọ́rọ̀ tèmi tó ṣe kinní jù ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbé nínú àwọn iṣẹ́ ribiribi tán tiẹ̀ lọ ń ṣe ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbé wá ní. You say that so you find a situation whereby the same people who were told have been crippled. We now find ourselves, unfortunately, in a situation whereby President Muhammadu Buhari, now in his Daura village in Katsina, will be laughing. He will say, okay, I think these Yoruba people, they say they know the economy. Okay, the economy is now in their hands. They have taken it down. They have mismanaged it. So this is what we are facing. It's a gross embarrassment in terms of economic management to people who come from the Southwest who say that, people from the Southwest are better at managing the economy. We have not seen that evidence. Schools have increased school fees. Suya. Do you know that a stick of suya now is 1,850 naira? We can't even eat suya again. All within a space of 1 or 2 weeks. So somebody is telling me it's island suya. Okay, even the one that is not island, even Surulere, they have increased the cost of suya. Look at Lagos, the city of Lagos that is supposed to be the business capital of Nigeria. It is ghost town. How many vehicles do you see on the road now? People are rationalizing their lifestyle. Lifestyle is affected. Families are affected. Husbands now are beginning to go to the market to make sure that madams do not top up chop money in the family because of what has been imposed. And yet our leaders, leave it up. ẹ ṣàgbọ́ pẹ̀lú gbogbo eléyìí kí Ọọ̀ni àní àti ṣàlọ́ba nílẹ̀ Yorùbá ṣá ọba díẹ̀ la ní ọba díẹ̀ òun la ní ọba díẹ̀ kékeré nǹkan méjì ni nǹkan tó wà lẹ̀
meeting tó fẹ́ lọ ṣe nǹkan tó dálé lórí ẹ jẹ́ kí n tún lọ gbé wá ẹ mọ̀ pé mi ò ń sọ̀rọ̀ kí n má mẹ́rin wá ẹ jẹ́ kí n tún lọ gbé nǹkan tó tún lè dálé lórí tí kò ń ṣe wípé láti fi ṣe ìrànlọ́wọ́ fún ọmọ Yorùbá báwo la fẹ́ kúrò nínú oko ẹrú ẹ jẹ́ ká lọ gbé wá. Whichever way, by all means necessary, you must have electricity, and you will not pay for estimated bill anymore. A promise made will be a promise kept. If I can't keep the promise and I come back for second term, don't vote for me. Ṣé gbọ́ nǹkan tí bàbá sọ? Ó ní you must have ló sọ. You must have ló sọ. Electricity. Ó di dandan kẹ́ ẹ ní. Kó wá jẹ́ pé ní Nàìjíríà yẹn nílẹ̀ Yorùbá lọ́jọ́ títí òní kó jẹ́ pé kán tiẹ̀ máa sọ wípé 35% ó ń rí wípé ó ń rí gbogbo nǹkan iná ń rí káàkiri òpó gan ń já dúró ń já kan ṣe wípé ó tiẹ̀ ń ṣe lọ gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe ọ̀nà tó máa ń wà tó máa fi máa disturb gbogbo aráàlú nǹkan tó yẹ kó ń ṣe for 1 year tó máa gbé síbẹ̀ for 8 years náà máa fi ṣe ẹ wo nǹkan tó ń ná ẹ wo time tó fi waste ẹ wo ìyà tó fi jẹ ará ìlú láti Ìbàdàn sí Èkó yẹn ẹ wo years tó fi ṣe ẹ̀yin ẹ lọ benzin Nàìjíríà ní start wọ́n lè bẹ̀rẹ̀ wọ́n bá start nǹkan báyìí wọ́n ní finishing ni bẹ́ẹ̀ náà ni owó tí ìyàwó Bọ́lá Ahmed Tinubu tó lọ kó fún wọn ní Ilé Ifẹ̀ tán ní skul bàbá Awólọ́wọ̀ tó wà ní Ilé Ifẹ̀ wọ́n tún ti pàṣẹ orúkọ ìyàwó Bọ́lá Ahmed Tinubu mọ́bẹ̀ yẹn náà ń sìn Yorùbá Yorùbá ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ò lótìtọ́ alábòsí ló pọ̀ nínú ìran yìí I'm telling you kí lẹ́yìn kí ló ń ṣe ìyẹn lè máa mọ̀ pé àtẹnujẹ nǹkan commission nǹkan tó ń rí contract tó ń gbé fún àwọn ọba yìí nǹkan tó máa jẹ nínú ẹ̀ oúnjẹ fún àwọn ará ìlú oúnjẹ fún àwọn ọmọ ohun ẹ̀jẹ̀ wọn inú wọn dẹ̀ ń dùn àwọn èmi ṣàlàyé ni mi ò búyàn kankan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ò ń búyàn nǹkan tó tún fẹ́ lọ jókòó láti ṣe leléyìí ṣe gbọ́ bàbá ó ní tóun ò bá ṣe ẹ má dìbò fóun lẹ́lẹ́kejì ṣé bòyí ló fẹ́ fi wọlé lẹ́lẹ́kejì ni gbogbo ọ̀nà tó fẹ́ fi wọlé lẹ́lẹ́kejì mọ̀gbà tí bàbá ti ń plan ní ọ̀rọ̀ tó ti ń ṣiṣẹ́ 4 years tó ń gbé lọ lọ́wọ́lọ́wọ́ pé kò ń tiẹ̀ débẹ̀ mọ ọdún tó ti lọ gbin ìyàwó ẹ̀ sílẹ̀ nínú House of Assembly mọ ọdún tóun náà ti ń ṣiṣẹ́ mọ torí ẹ̀ tó ṣe mú gbogbo àwọn ọba tó sọ àwọn ìṣẹ̀ǹbáyé wa or something like that tó ń sọ di yẹpẹrẹ tó lò nílò wípé bó yẹ kó rí táwọn ṣe bó ṣe hun àwọn tó ń ṣe bó yẹ kó rí gbogbo mọ̀ọ́sí aburú ìjàmbá tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àwọn tí ò rí ilé ayé gbé tán dẹ̀ rọrùn wọ̀ gan ṣé ànígbàgbọ́ wípé spirit wà ní gbogbo àwọn kan tó máa ní wọn bá lọ sọ́run ó di ọjọ́ ọ̀dájọ́ gbogbo àwọn àkúdàáyà yẹn báwo ló ṣe wá jẹ́ àìmọye àkúdàáyà mi tó jẹ́ pé spirit ẹ̀gan ló jẹ́ kí mọ́tò dànù ló jẹ́ káburú kó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu mọ̀ quite alright kó tó mú ó ti parí gbogbo iṣẹ́ yẹn torí ẹ̀ lórí pé ẹ má dìbò fún mi lẹ́lẹ́kejì yẹn gbogbo iṣẹ́ tó fẹ́ lọ parí nìyẹn ṣùgbọ́n fẹ́ ṣe protest lásán gan gbogbo àwọn ọba kọ́nà pé ní wọ́n fẹ́ ṣe protest lásán gan wọ́n ti ṣe dé àfù èsìn wọ́n ti fẹ́ máa lọ síbi 2 years nsìn kí ni plan ní ọ̀rọ̀ báwo náà yìí máa campaign toró láti bẹ̀rẹ̀ láti ibì kan kó tó di wípé bóyá kinní ṣe rí pé ká kí bàbá wa Akíntóyè ká kí wọn ká yìn wọn wípé wọn dúró tán wípé ìyà ń jẹ ọmọ Yorùbá ṣe ìyà ń jẹ ìran mi
a gbọ́dọ̀ máa wò ó lọ báyìí, bọ̀ àwọn kan dúró wípé sẹ́ ẹ hàn bá máa tà yín ní buy 10 get 100 free kò kan àwa. Èèyàn ẹyọ kan yìí, ìlú ò bá parẹ́, ayé ò bá parẹ́ torí ẹ̀, ibẹ̀ la máa wà. Ibi tá a máa dúró sí nìyẹn. Tó dẹ̀ jẹ́ wípé àwọn tán ní ẹnu, bọ̀ ó dìgbà tó bá di wípé wọ́n ní tálọ bá lọ, àbọ̀ náà máa wà. Mélòó la lè kà nínú àwọn tán lo agbára tó jẹ́ wípé àtúnbọ̀tán wọn lórí ọmọ wọn lénìí, wọn ò níran mọ́. Àwọn kan tán sọ tẹ́lẹ̀ gan wípé àgbà náà ò lè wọnú owó wọn. Wọn ò tíì kú tí àgbà náà tó ti bẹ̀rẹ̀ sí ní wọnú owó wọn. Wọ́n tún kú tán gan pàápàá gan, àgbà náà padà ó gbé owó wọn mì bí kàlùkàlù. Torí ẹ̀ gbogbo èyí táwọn ẹni yìí tán ń ṣe yìí, ẹ̀san máa ké lé wọn lórí tógo bá ń jẹ́ ti Ọlọ́run. Ẹ wo àwọn ọmọ kéékèèké yẹn, ẹ wo àwọn ọmọ 18 years, ọmọ 19 years, ẹ wo bọ́n ṣe ń ṣe. Ẹ wo èyí tán ti sọ dáláàbò ara tẹ́sẹ̀ tí ń jẹ lọ yẹn. Ẹ wá láwọn pípù yìí ò gbọ́. Ṣé wọn ò gbọ́ bọ́n ṣe lọ ń gbé àwọn èèyàn nínú igbó? Ṣé wọn ò gbọ́ bóyá jẹ́ pé àwọn èèyàn ti ń kú torí 5,000? Ṣé wọn ò gbọ́ báwọn èèyàn ṣe ń kú torí pé wọn ò rí oúnjẹ jẹ? Mo ṣe program kan before eléyìí tán ní àwọn èèyàn tí ń jẹun lénìí á ní break